Mo kíwa mo kíwa ó gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá èyí dára kòwé kò 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 ó ní mò ń jẹ́ mo kí yín mo kí yín kórí kó dìde ẹ jó bàbá kẹnẹrì ẹ kú iṣẹ́ yín tẹ̀síwájú kórí kó dìde o èrò wa dìde ọba ẹ dìde ìjòyè ẹ dìde koríko ojú omi wọn sì máa jó wọ́n ní koríko dìde èrò wa dìde ni ọmọ Adéyẹmọṣí Sunday Igboho òun ni wọ́n lò nígbà tí wọ́n lọlé fún ti òkú màmá wọn wípé òun ló jẹ́ káwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lè sọ bẹ́ẹ̀ torí ẹ ò mọ bí Ọlọ́run ṣe ń rìnrìn àjò ayé ẹ lè sọ bẹ́ẹ̀ torí ẹ ò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá tí ẹ̀jẹ̀ bá ń ṣàn lára wọn tí wọ́n ń ṣe ìka ẹ̀dá ni wọ́n mọ̀ wípé ọmọ Adéyẹmọ ti sacrifice and therefore he deserves our love genuine ẹ wá máa wò ó bí wọ́n yẹ sọ́nà nìyẹn o ṣe rántí ọdún tí a ṣe rálì tèkìtì tí a fi ṣe rálì kiri ọjọ́ tá a ṣe ti tèkìtì bí wọ́n ṣe ń pariwo náà nìyẹn pé koríko dìde èrò wa dìde ní o yo kò ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe pọ̀ tó kinní kan kí ló ń ṣe yín ìjọ́ wo lẹ máa gbà fọ́gà yín náà ìjọ́ wo lẹ fẹ́ gbà wípé Ọlọ́run ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ anyway kò jẹ́ dandan kẹ́ ẹ gbà àsàmà fúfú yín ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi fídíò yìí ẹ bá mi pín kó dé ọ̀dọ̀ bàbá Tinubu Ṣèyí Tinubu màámi Afọláṣadé Tinubu àti Mrs Tinubu fúnra lára wọn mọ̀mí Rẹ̀mí Tinubu lóòótọ́ la ti gbọ́ bíi some few months sẹ́yìn pé wọ́n ń gbìyànjú pé wọ́n fẹ́ digun gbàjọba mi ìfẹ́ sọ lóyìnbó tí a dẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ kiri pé bàbá Tinubu ti blọ́ọ̀kì ibẹ̀ yẹn nǹkan pé kò sí àmì kankan ní Nàìjíríà ológun kankan tó lè sọ pé òun fẹ́ wá gba ìjọba torí wọ́n ti jàjẹ́ yó àtàjẹ̀bì dànù àwọn tó lè ṣe é ṣùgbọ́n irọ́ ni o bàbá Tinubu wọ́n ní ẹ má sùn kẹhànrún àwọn tí wọ́n jẹ́ architect tó ń jẹ́ architect ìdìjàgbá báwo ló ṣe ń sọ Yorùbá yẹn àwọn tó ń jẹ́ architect àwọn tó fẹ́ fìjàgbá tó fẹ́ fogun gba ìjọba yes mo gbà àwọn tó jẹ́ architect àwọn tó fẹ́ fogun gbàjọba lọ́wọ́ bàbá Tinubu wọn ò sinmi wọn ò sì ṣàárẹ̀ wọ́n yìí ń tẹ̀síwájú information tó tẹ̀ mí lọ́wọ́ nìyẹn ìyẹn bẹ́ẹ̀ yẹn ipe bàbá Tinubu bàbá ẹ farabalẹ̀ bàbá Tinubu ọmọ olódòdẹ ẹ fi ara balẹ̀ tó bá jẹ́ èmi ni Ìgbòho kì í ṣe ọ̀tá yín o ẹ má jẹ́ kí àwọn ọmọ Yorùbá ọmọ àlè kan àbí àwọn tribe kan tí wọ́n nífẹ̀ẹ́ yín tẹ́dẹ̀ mọ̀ ẹ má jẹ́ kán tì yín o torí Ìgbòho yóò ìwà lára àwọn tó ń ṣe gudugudu méje fún yín yàyà mẹ́fà ẹ lè má fẹ́ recognize wọn ọ̀pọ̀lọpọ̀ tẹ kówó fún tẹ fẹ̀yìntì tí wọ́n ṣe bàbá sà fún yín ránkà dédé yín ọmọ olódòdó ẹgbàkàwó kan pẹ̀lú billions of naira tẹ kó fún wọn ò padà deliver ṣe ń gbá yín o àwa dẹ̀ mọ̀ bí a ṣe ń gbìyànjú fún yín kì í ṣe pé bóyá pé anything torí ìdí ni wípé ìyàn tó bá jọmọ Yorùbá wàá mọ̀ pọ̀lọpọ̀lọ wípé no matter what anything ọmọ Yorùbá ni wọ́n but nǹkan tí mẹ́sẹ̀gì táwa ń fi ránṣẹ́ sí yín ni wípé Yorùbá Nation Movement àti Ìgbòho a ò gbógun tì yín àbí ìjọba yín ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ gbogbo èèyàn gbogbo àgbáyé kó lè mọ̀ wípé kì í ṣe nítorí pé kẹ́ ẹ lè jẹ pírẹ́sídẹ̀ǹtì òun làwa ṣe ń ṣe Yorùbá Nation àwa Yorùbá Nation tí ẹ fẹ́ kẹ́ lọ́bẹ̀ torí nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ dé bá ń bẹ̀ lọ́wọ́ so ẹ̀dẹ̀ tí wá wà ń bẹ̀ nìyẹn àbí kò yé yín the fact wípé wọ́n gbé yín síbẹ̀ tán bá lọ́rọ̀ àwọn other tribe àwọn bòròró tí wọ́n believe wípé àwọn ni the owner of Nigeria mi mọ problem yín tẹ́ ẹ bá believe wípé nítorí ká lè má pariwo Yorùbá Nation mọ́lẹ̀ ṣe gbé bàbá Tinubu tán ṣe wà ń bẹ̀ àbí nǹkan kan ẹ ti ṣiṣẹ́ fáò lẹ gbá o that bàbá Tinubu is a Yorùbá man wọ́n dẹ̀ jẹ́ ààrẹ orílẹ̀-èdè kò stop agitation wa kò stop ẹ̀ torí the last time I check bàbá Tinubu
highest ọdún tẹ́ lè lò tó pọ̀ jù wọn rírú ẹ̀rí plus and minus yín kò kọjá 8 years níbi ibẹ̀ yẹn. Tẹ́ bá dẹ̀ wò ẹ̀yin ọmọkọ ilẹ̀ Yorùbá tí ọ̀rọ̀ máa ń yé, ẹ wo gbogbo ilẹ̀ gàràgà both home and abroad. Ènìyàn tó bá máa bá èṣù jẹun ni síbí ẹ̀ á long. Bàbá Tinubu, ẹ̀yin náà mọ nǹkan tí ojú yín ti rí láti bí how many years tẹ́ ti wà lẹ́nu process pẹ̀fẹ́ di ààrẹ. Ṣé nínú owó níná ni? Torí àwọn ará north wọ́n máa ń bí wọ́n ríra wọn, àwọn leaders and elders wọ́n máa ń ríra wọn bí ẹni pé àwọn ni alpha and omega Nàìjíríà. Ìdí nìyẹn tá a ṣe fẹ́ fi ni wọ́n Nàìjíríà yẹn sílẹ̀ fún yín, ẹ rọ́tì pẹ̀lú ẹ̀ kó kà wá. Tí ẹ̀yin kan bá ń sọ yí pé ẹ jẹ́ Nàìjíríà, you are more Nigerian than every Nigerian citizen, then ẹ̀yin yẹn kúkú máa jẹ́ Nàìjíríà lọ́kẹ́ yọ̀ǹda wa. Okay, aláàfẹ́ lọ ẹni ẹ̀ nígbà. Okay, wọ́n Nàìjíríà tẹ́ ń kariwo ìrọ́lẹ̀ fi ń pa. Ẹ ti gbé gbogbo Nàìjíríà, ẹ ti rí any tribe tó bá fẹ́ become president in Nàìjíríà tí ò bá ti wà sásá bẹ́ẹ̀ yín northerner kó máa ṣe kúbẹ́kúbẹ́ kó máa ládìí yín kó máa kúrú kó máa ga, ẹ ò ní jẹ́ kó débẹ̀. So for how long la fẹ́ máa ṣe madness yẹn mọ́? La fẹ́ máa ṣe yẹn. Ṣé yẹn la fẹ́ ṣe for the rest of our life? Ẹ̀yin tó jẹ́ pé gbogbo owó pátápátá èyí tí Yorùbá tó ṣẹ̀ wá pariwo pé Yorùbá ń kówó jẹ nísìn. Ní ìgbà tí Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ jẹ́ Nàìjíríà, Yorùbá ò kówó. Kì í ṣe kò ń ṣe ara nǹkan Yorùbá láti kówó. At the beginning Yorùbá ò sí lára àwọn tó ń kówó Nàìjíríà jẹ. Ẹ̀yin northerner náà lẹ́kọ́ wa. Ẹ̀yin lẹ́kọ́ wa nígbà tó jẹ́ pé tẹ́ bá wọ CBN ẹ mú owó gbogbo owó tó wà nínú àkáǹtì Nàìjíríà ẹ máa ń rí bí owó ara yín ẹ fi ń ṣeré ẹ fi ń tọ́jú ara yín ni. Gbogbo anything positive fún Nigeria citizen northern part yìí ló máa ń wà. Tó bá ní irọ́ ni mo pa, wo ọ̀pọ̀lọpọ̀ àwọn northerner tó máa ń kó lọ sí British láti lọ kàwé náà. Ṣé ibi tí ìwọ tó fẹ́ lọ kàwé bó ṣe struggle ní south, àwọn ilé wọ́n máa fún wọn ní scholarship ni o. Ilé tán máa gbé the most expensive area. Ask people that are living in UK. Ìwọ tó bá ń gbé ní UK tó ti pẹ́ lọ́dún tó ti pẹ́ títí dìsín, correct me tí bá parọ́. Correct me tí bá parọ́. Àbí kò yé yín? Ibi tán máa fi wọ́n sí, ibi tí wọ́n gbé security, they give them the best of life under the scholarship ni o. But Southerner wọ́n fún wa ní scholarship kankan. Àwa la máa hustle fúnra lára wa tá máa wá gbogbo ọ̀nà láti ṣe kíni láti lọ síbi ibẹ̀ and so on. So ìyẹn ni kọ́kọ́. So bí mo ṣe ń ṣe àlàyé yẹn lọ, ẹ̀yin ọmọ ìran mi, information tó ń tẹ̀ mí lọ́wọ́ ni wípé kí n pariwo síta. Wọ́n ní Osun state, Ekiti state àti Ogun state ipe àwọn ará bí wọ́n plan láti wá ṣọṣẹ́ ńbẹ̀. Ó dẹ̀ máa worst ju nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀. Wọ́n wá ní ká sọ fún everybody kẹ́ wà talat. Governor Ekiti state, bàbá wọ́n náà padà bọ̀. Ó dẹ̀ máa worst gan ni. Bàbá wa Oyèbánjí ti Ekiti. Bàbá wa Governor Adeleke, bàbá oníjó, àsìkò ijó kọ́ lélẹ̀, ẹ̀ta mọ́ra dádì. Bàbá wa Governor Dàpọ̀ Abíọ́dún, ẹ pẹ́ fún wa sà. Wọ́n ní information yẹn wọ́n ṣe mú wá. Wọ́n ní pé àwọn ibi mẹ́ta tí wọ́n target nílẹ̀ Yorùbá ni pó dẹ̀ máa lẹ́tì kẹ́gọ́ ni. So a fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn a fẹ́ fi tafàlà, kì í ṣe first alarm o. So mi dẹ̀ sọ ilé àbí ṣe lé láti kó yín lọ́kàn sókè. Prevention is better than cure. Èmi máa ń like prevent nǹkan. A ti rí ibi gbogbo nílẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé wọ́n ṣe ti Ìbàdàn tí wọ́n sọ wípé dynamite ni kò ṣe gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. A dẹ̀ rí wọ́n padà wọ́n lọ sékìtì àrítọ̀wọ̀. So Ogun, Ọ̀ṣun àti Èkìtì wọ́n padà bọ̀ seriously nsìn wọ́n ní nǹkan tán fẹ́ wá ṣe ń so máa wọ́ sí àwọn eléyìí tán ti ṣe sẹ́yìn. Tí ẹ̀yin governor gbogbo ẹ̀yin governor sí south west pátápátá ńlẹ̀ Yorùbá ẹ bá wa support àwọn governor mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Gbogbo ẹ̀yin religion leaders pátápátá nínú ẹ̀sìn àbáláyé àbáláyé ni mùsùlùmí ni àbí kristẹni ni gbogbo yín pátápátá a fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn governors wa. Now gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ ṣetán láti defend ilẹ̀ Yorùbá ẹ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní plan nǹkan tẹ́ máa ṣe. Ẹ̀yin tá mo lọ́mọ ogun 1 billion èmi ni kò sẹ́ni tó lọ́mọ ogun tó mi bí 1 billion. À ń gbọ́ fìrìnfìrìn báyìí pé state mẹ́tẹ̀ẹ̀ta yẹn Èkìtì, Ọ̀ṣun àti Ogun wọ́n fẹ́ wá ṣe wàhálà at any moment from now láti bí ibẹ̀ yẹn. So ẹ ti gbọ́ nísìnyí tó bá jẹ́ èmi lẹ́yìn ni tí ò kàn ṣe pé kakàn máa jánu ẹ kàn lára àwọn ọmọ yín ẹ kàn wo bẹ́ ṣe máa prepare
nǹkan tẹ́ bá lè ṣe láti fi support àwọn state mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wá ṣe kó ṣẹlẹ̀ tó kẹ́ má ṣe béèrè kan tó fún yín ní another 6 months àbí nǹkan kan whatsoever ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin teachers ẹ̀yin government workers káàkiri ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá gbọ́ fídíò yìí ẹ bá wa pè gbogbo àwọn olórí ìjọ pátápátá ẹ bá wa ṣàlàyé fún wọn kí wọ́n gbọ́ kí wọ́n dẹ̀ sọ nínú church ipe ká ó ṣọ́ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká wà alert tí ò bá necessary fún ẹ láti lọ sí far place má lọ bó tilẹ̀ jẹ́ wípé gan èyí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ilé wọn jẹ́jẹ́ tí kinní yẹn gbé wọn sókè tó ṣán wọn mọ́lẹ̀ so kọ́lọ́run kó bá wa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín ni òun ni àdúrà tí à ń gbà now fún gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi tẹ́ kọ́kàn sókè nípa ti fídíò tó ń jà rìnrìn tí wọ́n sọ wípé àwọn ìjọba ológun wọ́n sọ pé kí ṣe Sunday Adéyẹmọ àwọn rẹ́dì láti ṣiṣẹ́ papọ̀ fún ètò ààbò tó péye fún Yorùbá land bàbá ńlá irọ́ nìyẹn ẹ̀yin bàbá mi àti ìyá mi ẹ má kó ọkàn yín sókè o ọmọ Adéyẹmọ rẹ́dì àti bá anybody ṣe kankan papọ̀ kí ni ìpàdé tiwọn àti ti ọmọ Adéyẹmọ ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ṣé ọmọ Adéyẹmọ ó bá yín lọ sí training ni àbẹ́ ẹ̀yin ò wá rí nǹkan ní the same ẹ̀yin ológun tí ẹ̀ ń wá bẹ ṣe fẹ́ gbé ọ̀tá ẹ̀ tẹ́ ṣe fẹ́ pa á lẹ wá sọ wípé kó máa bọ̀ kó wá fọwọ́sowọ́pọ̀ kẹjọ ṣiṣẹ́ iṣẹ́ ìwo mi ò understand àtijọ́ tí igbó Sambisa ti wà ń bẹ̀ tán ti kó wọn lọ lógún lọ́gbọ̀lọ́gbọ̀n ṣé ẹ ti jà yẹn tán láti how many years ẹ ò rí ṣe gbogbo nǹkan tẹ́ lè fi jà pátápátá ló wà lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ gbogbo bọ́n ṣe ń jíyàn gbé tán pààyàn káàkiri gbogbo Nàìjíríà mélòó lẹ ti ṣe ń bẹ ibo mélòó lẹ ti stop ẹ̀ kí ló dé tó ṣe wá jẹ́ wípé ńgbà tí Ìgbòho wá bọ́ síta nísìn páwọn fẹ́ ṣe kinní ètò ààbò òun lẹ́yìn wá fẹ́ sọ wípé ẹ fẹ́ bá wọn ṣiṣẹ́ papọ̀ ṣé nítorí nǹkan tí Ìgbòho sọ níbí òun ni gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ẹ já o. tó òun lẹ ti gbọ́ yẹn so ọmọ Adéyẹmọ ní fún àǹfààní ẹ̀yin tí ẹ kàn ń rojọ́ ẹ̀sìn kiri pé Ìgbòho ń bẹ Ìgbòho ṣe kinní kan Ìgbòho mòfin Ìgbòho ṣe gbá ẹgbẹ́nu gbọ̀ngbọ̀n yín kẹ lọ gbé sájà kẹ gbé ẹnu ajá yín kẹ tì í bọ̀gbẹ́ kí ló sọ ń bibẹ̀ yẹn ìwọ tó o bá jọmọ ọkọ Yorùbá tó o mọ̀rọ̀ gbọ́ tó o mèdè tó o mọ ohùn listing sí àárín yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí ṣe Sunday Adéyẹmọ sọ ń bẹ̀ listen again and again and again and again and again kó lè understand kó lè ní well understanding àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ níbi bẹ́ẹ̀ wípé ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ Ìgbòho sọ wípé èmi nìkan mo lọ àwọn ọmọ ogun tó pọ̀ èmi nìkan lè dá ṣe é ó ní ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ is that not love kò jọra wọn rárá ìkejì fún ẹ̀yin tí ọ̀rọ̀ òye tí ẹ kàn máa ń gbọ́rọ̀ àgbọ́dànù tẹ́ ẹ̀ láròjinlẹ̀ àbí tí ọ̀rọ̀ ó ní ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe kí ni ká protect ilẹ̀ wa náà kí àwọn èèyàn wa lè jáde freely kán lè ní safety pé wọ́n lọ sórí oko wọn á dáko tẹ́lẹ̀ bá dáko tẹ́lẹ̀ ìdáko tẹ́lẹ̀ ìdáko tẹ́lẹ̀ ìdáko ìgbà mélòó lóúnjẹ máa fi wà circulated
Oúnjẹ wà in circulation náà, kò ní sí pé kò sóúnjẹ, ebi ń pa wá àti àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin aráàlú tí àwa kan bá ń ṣe àwọn kinní tí ò ń ṣe pé bí ó léèyàn kan tó sponsor wa ta kàn ń ṣe é wípé a nífẹ̀ẹ́ yín, a dẹ̀ nífẹ̀ẹ́ ìran wa, ẹ̀yin náà tẹ wà ń lé àwọn nǹkan tẹ bá lè ṣe láti fi support ẹ ṣe, ẹ má kàn káwọ́ gbéra kẹ́kàn máa wò, àbí kò yé wa? Torí tó bá jẹ́ ẹjọ́ wọ́n á ṣe kinní kan lẹ́ ń bá kiri, ibi tẹ́ ẹ máa wà títí tẹ́ ẹ máa rọ́tìn síbẹ̀ nìyẹn tọ́lọ́jọ́ adé bá yín. Ṣé nǹkan tẹ́ fẹ́ wálé ayé yín wá ṣe lélẹ̀? Nǹkan tí mo dẹ̀ ń sọ fún yín ni wípé ìjọ tẹ́ bá tó rẹ́dì láti ṣe nǹkan tẹ́ à ń sọ fún yín pé kẹ́ ṣe é sì tọ́pọ̀lọpọ̀ yín sá sẹ́yìn, ìjọ yẹn lẹ bẹ̀rẹ̀, ìjọ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe, tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ yẹn, ìjọ yẹn lẹ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé àlàáfíà àti ìgbésẹ̀ ayé rere nínú ayé. Ṣùgbọ́n tẹ́ bá yìí ń sọ wípé ẹ wo kọ̀ọ̀kan mi jáde kìnnìkan òun fi ìgbàlà $1 wàá jẹ páànù ìyà torí kò sí nǹkan kan tí ó wà ní Nàìjíríà tí wọ́n fà ẹ́. Ok, ẹ̀yin náà wà láwọn yẹn ń tàn yẹn ń tàbẹ́là. Wọ́n sọ pé Nàìjíríà máa bẹ̀tà, ó máa wà ókè. Ó mọ iye ọdún tí Nàìjíríà tán ti sọ fún yín ó máa bẹ̀tà, ó máa wà ókè. Ṣé kàkà kó sàn kó bẹ̀tà kó ṣe pé ó ń worst sí? Kì í ṣe ọ̀rọ̀ bàbá Tinubu. Bàbá Tinubu ẹ lè ṣe jack. Ẹ ò lè ṣe jack. Ẹ gbé iṣan wálẹ̀. You are not the kò sí mẹ̀sáyà kankan bí kankan. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe tẹ́ kàn lọ ń ṣe pé kíní ẹ bá wa kó ìwọ̀nba tó bí Buhari ṣe tiẹ̀ tó kó tiẹ̀ sáwọn èèyàn. Ẹ̀yin náà ẹ kó ti yín wá sílẹ̀ Yorùbá. Ẹ bá wa ṣe mítì pẹ̀lú àwọn governors kan máa nànà kùnà kan yé wùwà pa. Ẹ ní kí wọ́n ṣe kí ni owó tó ń wọlé sọ́wọ́ wọn. Kí wọ́n build kan bó jẹ́ factory ni, bó jẹ́ pure water factory ni eléyìí tómi tó ń wọ́n nílẹ̀ Yorùbá. Ẹjọ́ wọn náà ta báàgì ní 500 naira ní south, wọ́n ta ní 200, 250 ní north. Ṣé nǹkan ṣe wá ni? Ṣé ẹ̀yin ò rí nírí wípé bóyá factory tí wọ́n ti ń ṣe àwọn omi yẹn ó pọ̀ gan-an ní north ni? Ẹ̀yin náà bẹ́yìn ìjọba báwọn aládàá a ti mọ̀ pé gbogbo àwọn olówó inú wa ní Nàìjíríà báyìí all of them are very useless. Useless. Because àárín pàtí yín, pàtí nìkan láti máa ń rí yín, kẹ́ gba hall, kẹ́ ṣe ringirigidi, kẹ́ ná 200 million fún party 4 hours. You are too wasteful. Ìkànnì yín láàánú èèyàn. Ẹ̀yin olówó wa invest. Ẹ̀yin governor, each governor invest sí farming, factory omi, ṣe kó pọ̀ káàkiri kí competition wà. Kò sí nǹkan tó sọ pé dandan ní láti máa ta omi ní 500. Omi wà káàkiri everywhere, omi wà nílẹ̀. Abẹ́tún lọ ń romi lọ́wọ́ Olúwẹ̀rí ni torí ọ̀rọ̀ yín ò yé wa mọ́. Ẹ jẹ́ kó ní kálukú mú iṣẹ́ tiẹ̀ lọ́kùnkúndùn kó ṣe, gbogbo agbárajọ adodindi. A ṣe kí ni? A di odindi. Òun lẹ̀dẹ̀ ti gbọ́n yẹn. Ìgbòho àná ó ti yàtọ̀ sí tòní. Ilẹ̀ Yorùbá nǹkan kan wà tí kò yí ọ̀pọ̀lọpọ̀. Fúlàní wọ́n ń pa wá torí ẹ̀kọ́ la ṣe ń pè fún Yorùbá nation. Máa tún sọ nínú gbogbo fídíò pátápátá kí ó bá lè yí ọ̀pọ̀lọpọ̀ yín. And kò sí iye ogun tẹ́ bá gbé ti movement Yorùbá nation yín torí ó ti pẹ́ láti yọ ọdún tó ti pẹ́. Ẹ̀yin náà máa ń lò tẹ́ máa ń gbógun tì í tẹ́ ní jẹ́ kó ṣe nǹkan tó yẹ kí movement yẹn kó di nǹkan tó yẹ kó di. Ṣé ti rí eléyìí ẹ ò rí ṣe, ẹ ti kọjọ̀gbọ́n. Èyí tán bá bí ire nílẹ̀ Yorùbá, a fẹ́ mọ èjì ẹ, a fẹ́ mọ post ẹ, gbógun ti movement káyé ẹ lù. Ilẹ̀ Yorùbá máa gbà tó ṣe. Yorùbá nation movement is not your problem. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ fèsì ayé yín, ẹ jà fún ayé yín, ẹ sọ òtítọ́ fúnra yín once and for all in life. Kẹrí ilé ayé gbé. Kò sí iye ogun tẹ́ lè gbé ti Yorùbá nation movement. It's unstoppable. Movement ni ó máa tẹ̀síwájú ni. Ẹ túbọ̀ lọ kóra yín jọ lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Àwa ò back off o. Back off. Igboho kò bá jagunjagun kankan ṣètò ààbò. Kò bá ṣe ìkan lára yín ṣe jagunjagun ní Igboho ni. Àbẹ́yìn ò máa gbọ́rọ̀ ni. Kí ẹ̀yin jagunjagun tó kó lọ sójú tẹ́ lọ fún training, tẹ́ lọ fún gbogbo ẹ̀, tẹ́ ṣe gbogbo ẹ̀. Kẹ́ wá máa sọ wípé Igboho lẹ fẹ́ bá ṣiṣẹ́. Ọ̀rọ̀ wo ṣé ọ̀rọ̀ lẹ sọ ní ìgboro ẹnu yín? Ọ̀rọ̀ kan lẹ sọ ní ìgboro ẹnu yín náà. Ṣé ọmọ òkókó lẹ pè wá ni? Ṣé dìdìrìn lẹ pè wá ni? Kí lẹ tiẹ̀ fi Igboho pé ó jọmọ àgbékọ́rùn roko kó wá bá yín ṣiṣẹ́? Ẹ̀yin jagunjagun. Àwọn kan wà ńbẹ̀ tán ń pariwo ńbẹ̀.
tọ́lá àwọn lọ́mọ ogun tó pọ̀ bóyá kẹ́ bá wọn kẹ́ pè wọ́n ẹ pè wọ́n so ẹ lè dá jagun mọ́ ṣe bóun lẹ ti gbọ́ lẹ́nu ṣe Sunday Adéyẹmọ gbogbo wa dẹ̀ ti mọ̀ lára àwọn kábíyèsí wa gan sọ ajérò of ìjèrò wọ́n sọ wọ́n ní àwọn military tán kó wá látàbújá pé wọ́n kó wá sékìtì kó wá máa protect yín àwọn ọmọ mi yé tí alàtàn náà ń kó bọ̀tà láàfẹ́ òun náà padà kó wá ẹ bá wa bèrè lọ́wọ́ wọn iṣẹ́ wo náà ṣe látìgbà tó ti dẹ́kìtì iṣẹ́ wo náà ṣe rubbish rádaràda àti wípé gan ẹ̀yin ọmọ Yorùbá ẹ tají ẹ̀yin bàbá mi kábíyèsí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jí ẹ má sùn àwa máa ta yín jí nígbà tó náà fẹ́ kó àwọn jagunjagun wá sékìtì kó wá protect yín wáì tó ṣe jẹ́ wípé látàbújá náà ní láti kó wọn wá kí ló special nínú ayé wọn tán àwọn tá Àbújá náà kó bọ̀ kí ló dé tán ṣe kó látòǹdó wá sékìtì ṣé kò sí jagunjagun ní Lagos State wọn ò ṣe kó àwọn yẹn wá ó ṣe jẹ́ àwọn tàbújá lọ́hùn ni wọ́n kó wá lẹ́yìn ìgbà tí Miyetti Allah ti ń sọ wípé dandandandandandandan o àwọn ọmọ ogun àwọn kó wọn bọ̀ ní South eégún àtiró wọlé èèyàn àtiró jáde táwa ni ò wá mọ̀ wípé eégún àtiró tó wọlé ó ń lèyàn àtiró tó jáde àwọn ọmọ Miyetti Allah tó ń kó bọ̀ tán wá ń pa yín lórí ilẹ̀ yín àwọn náà kó yúnífọ́ọ̀mù sí lára tán ti fún ní training àwọn náà kó wá bá yín ẹ̀yin ọmọ Èkìtì ẹ̀yin ará Èkìtì ẹ jí kẹ́ má sùn ẹ protect ara yín ẹ má lọ ní ìgbàgbọ́ kan pé àwọn jagunjagun kan wọ́n fi ránṣẹ́ látàbújá wọn ń ṣe olóríire èèyàn náà kó wá bá yín o àtìgbà tán ti dé protection mélòó náà ti fún yín ẹ jẹ́ wake up ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá a ò fẹ́ need protection àwọn jagunjagun torí àwọn ọmọ Miyetti Allah òun náà máa kó wá sí South ẹ máa wò ẹ̀yin àgbààgbà ẹ sọ̀rọ̀ ẹ̀yin lẹ tó wà ní power ẹ sọ̀rọ̀ kò sẹ́ni máa mú yín ẹ sọ̀rọ̀ ẹnu yín ayé ò ní mú yín sí múnimúni kì í mórìṣà o mo ní ẹ sọ̀rọ̀ ẹnu yín ayé ò ní mú yín sí ayé ò ní mú yín sí ẹ máa sọ kẹ́ pa ẹnu pọ̀ kẹ́ sọ wípé yes àfẹ́ Miyetti Allah àfẹ́ tó bá fẹ́ ràn ọmọ jagunjagun kó wá protect ilẹ̀ Yorùbá kò ń ṣe látàbújá wẹ́ẹ̀ tó ṣe wọ́n ní irú àwọn wọ́n ní special kinní ni wọ́n kí ló dé tán kó wọn lọ Sambisa gbogbo villages tán ti lé àwọn èèyàn kúrò tán pa wọ́n lógún lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ ṣe káwọn yẹn lọ síbẹ̀ ẹ ṣe kó wọn lọ síbẹ̀ ẹ̀yin bàbá mi lórí ọ̀rọ̀ yìí ló ṣì wà o wọn ò fẹ́ ká sinmi àwa náà dẹ̀ nígbà o bá ṣe ń plan ẹ̀ tá à ń pariwo ẹ̀ síta ni wọ́n ń replan àwa náà dẹ̀ monitor wọn àwọn ò ní gbọ́ àwa náà ò ní gbà àti ní kájọ mọ̀ wípé wọ́n Nàìjíríà ni wá pé kẹtú Nàìjíríà ṣe ẹ̀ẹ́dẹ̀ rẹ́dì torí wípé ẹ̀yin northern àgàgà ẹ believe wípé ẹ̀yin lẹ decide Nàìjíríà ẹ̀yin gangan original Nàìjíríà a sì ní ká máa gbé Nàìjíríà lọ kí ni wèrè gangan níbi tá a bá dé yìí ẹni kó jẹ́ ẹni ó di dandan kó jẹ kò gbúdọ̀ bọ́ jẹ kò gbúdọ̀ sún jẹ kò gbúdọ̀ jẹ ní tútù ó sì gbúdọ̀ jẹ ní kẹ́nẹ a máa ń bá ní tọ́ka fani nítọ́ya kò sí òpù Nàìjíríà jókòó fúnra lára ẹ kó sòtítọ́ ọ̀rọ̀ fúnra ẹ má jẹ́ káwọn ọmọ àlè kan tí wọ́n ti jẹ́ wípé wọ́n ti rówó kó jẹ nígbà kan tọ́kówó pamọ́ kó máa wí rédèrèdè pẹ̀lẹ́ yín òfò you understand èèyàn ò gbé lẹ́kìtì ó lọ sápamọ́ òun sọ rádaràda ẹ̀yin ará Èkìtì ẹ protect ara yín ẹ̀yin ìjọba ológun Ìgbòho ò bá yín jagun ẹ fi sílẹ̀ orí ilẹ̀ ó fẹ́ protect ilẹ̀ ni Ìgbòho nìkan kọ́ ló wà ńbẹ̀ ṣe báwọn èèyàn ó ga ni o ẹni Ọlọ́run bá ti rán ni ẹni orí dá ó ti dá tán náà adánitán ti dá Ìgbòho tọ́ka tún ní dá tiyín tó dé because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni Ìgbòho nìkan kọ́ ló sọ̀rọ̀ náà ohun ẹnìkan láyé máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ láyé fẹ́ gbọ́ àwọn kan sọ̀rọ̀ ayé ò tiẹ̀ gbọ́ wọn ò tiẹ̀ rẹ́ anybody kó reply wa Yorùbá ọpẹ́lọpẹ́ Yorùbá nation
ẹ tún máa dúpẹ́ ìyẹn lọ́wọ́ wa o ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ rojọ́ tó pọ̀ gan tẹ́ ẹ ka speech tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ tá a rí anybody àtọba àtìjòyè àtàràlú àti anybody kan ti ẹ̀wù kọ́ lórí ọ̀rọ̀ yín àwa la ìwà make yín relevant tó bá yẹ pé àwa náà fẹ́ ṣe fún yín ká má tiẹ̀ dá sí yín ká ṣe bẹ́ẹ̀ ni pé ká fojú pa yín rẹ́ ẹ rí wípé ẹ wà relevant àtọ́ ẹ rí pé yàtọ̀ fún àwa Yorùbá nation tá à ń fún yín lésìn pé kẹ́ stop ṣe bẹ́ẹ̀ stop sọ bẹ́ẹ̀ kò sẹ́nibọ̀dì tó tiẹ̀ rí gbogbo speech tẹ́ fi sílẹ̀ gbogbo ohun tẹ́ fi sílẹ̀ kò sẹ́ni tó ríru kò ní ìtumọ̀ létí èèyàn torí pé wọ́n ti mọ̀ pé ẹjọ́ yìí náà ní nǹkan every now and then. ẹ wo ẹ̀yin olólùfẹ́ mi mo bẹ̀ yín ni mo rọ̀ yín ẹ farabalẹ̀ o ẹ má kọ̀kan sókè ẹ má kọ̀kan sókè mo tútù sọ Ogun state Osun state Ekiti state wọ́n ní ibẹ̀ yẹn ibi mẹ́ta state mẹ́ta ẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ wá hit ẹ̀ back to back wọ́n ló máa wọ́ọ̀sì ju ti nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ẹ̀yin state yìí ẹ tètè bẹ̀rẹ̀ sí ní gbáradì ẹ tighten gbogbo everywhere tó yẹ kẹ́ tighten ẹ má ránṣẹ́ sí ajagunjagun l'Àbújá o àwọn tó fẹ́ wá ṣe yín ní nǹkan tẹ́ bá ní pé kán bá yín fi ránṣẹ́ l'Àbújá àwọn náà máa kúkú kó wọlé ajẹ́pàrà ràn bọ́ǹbù lọ́wọ́ nìyẹn o. mo sọ tèmi mo dúró o mo wí tèmi o ẹ ní sọ pé ẹ gbọ́ o kò wá ní létà kó wá tó wá ṣẹlẹ̀ kẹsẹ̀ máa sọ pé ẹ rò pé rán ni màá wọ̀nyí Ọlọ́run máa fi kanra mọ́ yín ìmọ̀ wọ̀nyí lépè ní. ẹ̀yin leaders and elders àti sọ nísìnyí ẹ̀yin ọba ẹ̀yin kábíyèsí wa ẹ bá wa pín fídíò yìí kó dọ́dọ̀ àwọn kábíyèsí ẹ má sọ pé rán ni o from a reliable source ni information yẹn ti di ọwọ́ mi o Ekiti Ogun Osun wọn náà múra ń bọ̀ at any moment from now wọn ló dẹ̀ máa wọ́ọ̀sì ju ti Ìbàdàn àti ti Ọ̀wọ̀ lọ so gbogbo ẹ̀yin lọ́balọ́ba ládéládé níjòyè ànírànì pẹ̀sẹ̀ sí ìlú òní túmọ̀ yín lórí o ìgbà tán bá pa gbogbo aráàlú tán lábẹ́ yín kí lẹ fẹ́ jọba lé lórí ẹ fẹ́ jọba lórí igi ni àbí lórí ilẹ̀ lásán so ẹ protect àwọn èèyàn yín bó jẹ́ pé ẹ máa lu kinní lọ bó jẹ́ pé ẹ máa sọ nínú rédíò míì ní kẹ́ lọ sọ lórí rédíò pé kinní kan bọ̀ wípé tó bá ń jáde kó protect ara ẹ ibi tí ò bá necessary má lọ bẹ̀ tètè wọlé ẹ lálẹ́ but still Ọlọ́run á fi ṣọ́ ẹ̀ṣọ́ wa gbogbo vigilante tẹ́ bá lè kójọ gbogbo àwọn tẹ́ bá lè ránṣẹ́ sí gbogbo nǹkan tẹ́ bá lè ṣe àsìkò tẹ́ máa fi tìbílì ìbílẹ̀ ẹ fi kún nǹkan tẹ́ máa ṣe behind the close ó yá ẹgbẹ́ṣe jẹ́ kí gbogbo ẹ máa wọnú ara wọn pátápátá tó mo sọ yìí mo dúró náà kí ni ìwọ náà rí sí gbogbo àlàyé bá mi fi kọ́mẹ̀ntì bá mi fi gbà nídìí jọ̀ọ́ nítorí Ọlọ́run wọ́n dẹ̀ náà wá gbogbo ọ̀nà kan fẹ́ wá gbé ọmọ Adéyẹmọ ẹ fẹ́ pa ẹ̀yẹ gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tá bí nínú obìnrin àbí afábẹ́gbé jáde tó o bá ní pé o fẹ́ pa ọmọ Adéyẹmọ wàá kú di àtológun o àtẹlẹ́ tí ò lógun o àtẹni tó ń ba jẹ tó ń ba mu tó ń kẹyìn sí kẹ tó ń ṣoríṣiríṣi wàá kú di má gbàbọ̀dẹ̀ tó o bá gbàbọ̀dẹ̀ ìwọ ló máa rú kò ní dọ̀dọ̀ ẹ̀ ẹ fọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ ẹkún wèrè tí gbogbo yín tí ẹ ń sun kiri Nàìjíríà ẹ ṣèbó ló wá sí màmá ẹ ni èbó ló wá sí màmá ẹ kí wá lẹkún ta ló gba fídà lẹ́nu yín ta ló gba fídà lẹ́nu yín ta ló já búrẹ́dì gbà lẹ́nu yín tí gbogbo yín sunkún ẹ ó wá sí màmá ẹ ni ó wá sí màmá ẹ ni láti màmá ẹ ni láti màmá ẹ ni ẹ kó ṣì dànù ṣé òun ni problem ayé yín ni ṣé Igboho is the source of your problem is the foundation of Nigeria's problem no. ẹ wo làbọ̀rọ̀ wá para yín kú sọ́mọ lọ́rùn ariwo kì í pọjọ́ òkìkí kì í poṣù ẹ̀sìn mi àgbàjá igbá lèèyàn pa kì í pàwọ́ kò bá ti yín wá o ẹ fọmọ lọ́mọ lọ́rùn lẹ̀ ikú ò ní pa ẹ ọmọ Adéyẹmọ ẹ gbogbo ẹ tọ́tọ́tọ́ ohun tí ẹlẹ́dàá yín rán yín wá ṣe nílẹ̀ Yorùbá ẹ ṣe successfully láyọ̀ àtàlàáfíà nínú ìlera ara ni bẹ́ẹ̀ ni ẹni bá sọ wípé dandan ìgbésí ayé yín bẹ ṣe ń ṣe ó ní òun lára bá mi fún láṣọ funfun kó má nìṣó torí ẹ̀ tí ìbẹ̀rẹ̀ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel yìí support brand mi wàhálà yín lè dá ṣe your support really help me and I truly need it please in any way you know that it will not affect you negatively feel free to support me and I will appreciate it and heaven will bless you beyond. Do not forget to help me share this video to your friends, loved ones. Let's join hands together and save our people and save our land. Àgbájọwọ́ báyìí la fi sọ̀yà. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Great Yorùbá land, great. Togetherness wa, we have to make Yorùbá land great again.
bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí ó yá bá mi boko lọ fà á.